gbogbo ẹ̀yin ẹni mọ̀ pọ̀ ogun òde ọ̀kẹ́ ní ẹ̀kọ́ mojúbà ọmọ akọrin òde ọ̀kẹ́ alámọ̀yọ̀ ọ̀hún lè mí jẹ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́lẹ́dẹ̀ mọ̀ pọ́lá ogun yàkàgbò ajílọ́lá ẹ̀sọ́ ní ìyá ajífọ́jọ́ gbogbo dára gẹ́gẹ́ bí egbin kò ní rẹ̀ ní dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ kámọ́ lè délé ẹ̀dẹ́ ọ̀dọ́ tí mi lágbọ̀ọ́yà tìmí tó torí ẹ̀wọ̀ ṣọ̀ṣọ̀ ọ̀rọ̀ ọmọlọ́bì ní gbọ̀ngàn ilé bàbá yín torí gúgúrú ọ̀rọ̀ ọmọ làbàdà nílé ẹ̀dẹ́ àrùngbàdo làlù gúgúrú lárùn táìdélé bàbá tóbi yín lọ́mọ ẹ̀wọ̀ ṣọ̀ṣọ̀ ìlàjẹ dọ́tà tìmí amarógun mọ́sà ọmọ afọ̀rùn ṣèlérí yẹbi ńlọ́lú ọlọ́ọ̀tẹ́ẹ̀gì ọmọ olórí ológun orúkọ yìí ọmọ agbọ̀n tí yàrùn ọ̀tẹ̀ ọmọ oró níyìn ìlàlá níyìn ọmọ ọ̀rà àní tójú ọ̀rà káfí ìyáró èmi ò réèyàn tí ó tójú mi nà ìyá mi ni bàbá yín wí tẹ gbógun ọba lọ ẹ̀sọ́ ọ̀làlà tí Olódùmarè kó àpò òru onírànwọ́ ọmọ Ṣàngó àgbà tó tòdì Ọ̀yọ́ léwá yẹn bí ńlọlú ọmọ wí bẹ́ẹ̀ gbógun lọ ẹ̀yin lọmọ lọ́fà kan ọ̀sọ́sọ́ ti sọ ọmọ lọ́fà kan ọ̀sọ̀sọ̀ ti sọ ẹ̀yin lọmọ lọ́fà kan àtàkùnà gbọ́dọ̀ bàbá yín ló fọfà kan ṣoṣo èèpè èèyàn mẹ́fà ẹnì kéde wá sí ó dákú ó ní mọ́kèmọ́ gbọ́n ọba délé ọ̀pọ̀ ọ̀rọ̀ máa kú fẹ́ yẹ jẹ lójú ogun àkúfèpò tẹ́lẹ̀ kòtò à ń dìkú lọ́wọ́ bàbá yín súré ìwọ́n di gàárì ẹ̀sìn ni ẹ lè jagun bí aróòkè ẹ̀sọ̀ kẹ́ ẹ mọ́fọ́ olè díẹ̀ kun ọmọ ogun lọ́tún nìyín ọmọ olè lọ́sì ọmọ ogun lọ́sàn ọmọ olè lóru ni olè bàbá yín kì í gbé wúrẹ́ bẹ́ẹ̀ ni kì í gbágùntàn olè tí ká sọ tí kẹ́wù kọ̀ ìkòyí ẹ̀sọ́ olè tí gbóbìnrin tó bá dá lọ ni gbóbìnrin ò ṣeré òdòdó gbóbìnrin ò ṣeré òdò fi sàn kó ṣètì gbájẹ̀ kó tàdíreke kó wurun títí kéde pọnpọlọ tán kó pọ́ torí tọ̀sẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ bàbá yín ò ní gbé wa nù lé ẹ̀sọ́ ọ̀làlà tí Olódùmarè fún lápò oró tapó láàmọ̀dẹ́rù ogun bá ní àrọ̀nìdélé kó o tó sùn aláàrò òjì àmọ̀nà ọ̀tẹ̀ ọmọ alápò tàbíran lójú ogun ẹ̀sọ́ Ìkòyí ọmọ atúlẹ̀ ọfà ọmọ òsíjú apókìrí dàgbọ̀fà sọ́fún ọmọ òpọ̀ fún yọ̀yọ̀ dàgbọ̀fà alẹ̀ Ìkòyí òrógùn jà òrù ọ̀hún ogun fẹ́ẹ́ dé ọmọ akúdágbẹ̀dọ̀ àkàlà ogun ló bá mi ń bó ìmọ̀dọ̀lú bó ogun bá mi lọ́dàn mo dé olùwọ̀dàn ogun bá mi ń pàlàpàlà wọn ní wájọ pa ọmọ lọ ọjọ́ tí ogun bá mi lórí òkìtì mo bá súré mo dolú èsìnsìn ẹ̀sọ́ Ìkòyí ọmọ apọ̀n ti àrùn ọ̀tẹ̀ alámọ̀yọ́ ti fi ìhúnlẹ̀ wáyé o níbi tá a ti ń gbàsá àti ìṣe Yorùbá lárugẹ ẹ mọ fọ́lò wa ẹ mọ bá wa sí ààrẹ ẹ mọ comment bẹ́ẹ̀ bá wa lóhùn kóhun tẹ́ ẹ fẹ́ fi tó wa létí ẹ mọ pè mí sórí nọ́mbà yìí 081 61 70 89 55 ire fún gbogbo wa.